الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. adúpẹ́ fún Olúwa ọba, ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ kó bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, tí gbogbo àwọn ará ilé Ànábì tàwọn sàhábì Ànábì, tí gbogbo ẹni ó bá tẹ̀lé ìlànà Ànábì wa Muhammad náà sallallahu alayhi wa sallam tí ó fi dijọ́ alkiyama. Kí Olúwa má ṣà ka ẹnìkọ̀ọ̀kan wa náà kún irú àwọn olóríire bẹ́ẹ̀. Àkórí ọ̀rọ̀ wa jàmá mùsùlùmí lónìí òun ni alwasatiyatu fil kitabi wa sunnah. Kábàárà ẹni sọ̀rọ̀ lórí ìwọ̀ntúnwọ̀nsì gẹ́gẹ́ bí Olúwa ti júwe rẹ̀ nínú al-Qur'an al-Karim àti sunna annabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí la ń pè ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ẹ̀sìn? Òun la kò rí ọ̀rọ̀ wa lónìí. Òun ni pé kéèyàn jìnnà sáṣejù kó sì jìnnà sí àṣetò, kó dúró dọ́gbandọ́gba láàrin méjèèjì gẹ́gẹ́ bí Olúwa ọba ti kọ́ wa, tí ó pa wá láṣẹ rẹ̀, tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó gbà wá yànjú lórí ẹ̀. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run ọba náà gẹ́gẹ́ bí ìṣe wa. Olúwa ọba sọ nínú al-Qur'an al-Karim, ó ní a'udhu billahi minash shaitanir rajim. Olúwa ọba ní wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada 'ala an-nas. Ọlọ́run ọba ní ja'alnakum ummatan wasata. Ọlọ́run ọba lẹ́rẹ̀ yẹn àlùmọ́ Ànábì sallallahu alayhi wa sallam. Ó wù àwọn Olúwa bá a ti fẹ́ yín òun la ṣe yín ummatan wasata, ìjọ kan tí ó wà láàrin méjèèjì, láàrin àwọn aláṣejù àtàwọn aláṣe ètò. àlùmọ́ Ànábì nù sallallahu alayhi wa sallam. Oríṣiríṣi ìtàn ló fi yé wa irú àṣejù táwọn kan ti ṣe nípa ẹ̀sìn, irú àṣe ètò táwọn kan ti ṣe nípa ẹ̀sìn. Olúwa wa lẹ́rẹ̀ ẹ̀rí ẹ̀yìn àlùmọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ja'annakum ummatan wasata. Olúwa bá ní àwa wá sí ẹ̀yin níjọ tí ó dúró láàrin méjèèjì, tí ò ní ṣàṣejù tí ó sì ní ṣe àṣe ètò. Bí ọba wa rí báyìí, ẹ jẹ́ àlàyé ra wa wípé ẹlòmíràn máa wò pé ǹjẹ́ yẹn lè tún sin lọ́hùn ká pè láláṣejù, àbí yẹn lè tún sin lọ́hùn ká pé ó ṣe àṣe ètò. Naam, ìdáhùn sí méjèèjì ni pé bẹ́ẹ̀ ni, torí pé Olúwa ọba tó ní àsìn ó fi ààlà kalẹ̀. ǹjẹ́ èèyàn bá ti gbéṣẹ̀ kọjá ààlà yìí ọ̀dà láṣejù kọ́dà bó lóun sin lọ́hùn. ǹjọ́ tí èèyàn bá sì ti lémi ò ní débi tọ́lọ̀ ńlá kalẹ̀ pé á dé ń bí ẹ̀sìn ó dá láṣẹ ètò. àfi kéèyàn ó débi tọ́lọ̀ ní á dé kó sì má tayọ ọbẹ̀ tí ń jẹ́ ìsìlámù. eléyìí ni al-wasatiyya, ètò ń déédéé níbi tọ́lọ̀ wọn bá fẹ́ ká dúró ma. bàbá wa rí bẹ́ẹ̀, a jẹ́ pé a ti gbọ́ yé pé gbogbo ọ̀nà tá a fi ń sin lọ́hùn ni méjèèjì yìí ti lè ṣẹlẹ̀. èèyàn lè ṣàṣejù ó sì lè ṣe àṣe ètò. Ó bẹ̀rẹ̀ látorí umurul i'tiqad, àwọn àdìọ́kan wa, ọ̀rọ̀ nípa ìmọ̀ Ọlọ́run lọ́kan, ọ̀rọ̀ nípa ìsìn Ọlọ́run lọ́kan, ọ̀rọ̀ nípa àkídà, ọ̀rọ̀ nípa tawhid. kọ́dà ara wọn tí ó ṣàṣejù ń bẹ́ẹ̀, a sì ra wọn tí ó ṣe àṣe ètò. èyí ò nìkan kọ́, umurul ibadat, kọ́dà òfin má àwọn ẹ̀sìn tá à ń fara sìn, ìrun kíkí, ààwẹ̀ gbígbà, hajj ṣíṣe àti bẹ́ẹ̀ 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 lọ. ara wọn aláṣejù ń bí àwọn ẹ̀sìn wọ̀nyí, gẹ́gẹ́ bá a ti wí fún wa, àwọn tí wọ́n débi tọ́lọ̀ ní adé tí wọ́n tún wá kọjá ẹ̀. a sì ra àwọn tó ṣe pé ní ẹ̀sìn Ọlọ́run òróró ni, kọ́dà bí Ọlọ́run ní àsìn dé àwọn òsìn dé bẹ́ẹ̀. àwọn wọ̀nyẹn ni aláṣẹ ètò. ẹni tó ṣẹ̀sìn tọ́lọ́run lẹni tó wá dúró láàrin méjèèjì, ó débi Ọlọ́run ní ó dé kò tayọ ọbẹ̀,
kò sì ṣàì má dé ibẹ̀. Kódà bá a bá tún wò fil muamalat, kódà ń bí àwọn àbáṣepọ̀ ọmọnìyàn sọ́mọnìyàn, ìbáṣepọ̀ ọmọnìyàn sẹ́ranko, ìbáṣepọ̀ ọmọnìyàn sí mọ̀lẹ́bí, ìbáṣepọ̀ ọmọnìyàn sáràlú sára àdúgbò rẹ̀, gbogbo eléyìí náà ara ṣe jù ń bẹ lọ́dọ̀ àwọn míì, a sì rí àṣetò lára àwọn míì. fi nudumi wa shara'i' wa tashri'at, kódà ń bí à ń ṣòfin à ń ṣètò báyìí la fẹ́ ṣètò ìlú wa, báyìí làwọn ó ṣe tiwa. Islam jẹ́ ó yé wa pé kódà gbọ́dọ̀ ṣàṣejù ń bí ètò, a sì gbọ́dọ̀ ṣe àṣetò. Báyìí ni gbogbo ọ̀nà téèyàn bá lè ronú lọ́nà tí a fi ń gbé ayé, ọmọnìyàn gbọ́dọ̀ sá fún nǹkan méjèèjì, ewu ni o. Ó gbọ́dọ̀ sá fáṣejù, ó sì gbọ́dọ̀ sá fún àṣetò, kó dúó láàrin méjèèjì bọ́lọ̀ tí lóun fẹ́ kálùmọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká dúó pé ja'annakum ummatan wasata. Kí ọ̀rọ̀ yìí lè bá yé, torí gẹ́gẹ́ bá ti wí nípìlẹ̀, ẹlòmíì lè wò pé séèyàn lè tún sin Ọlọ́run kó ṣàṣejù, àbẹ̀wò ní ń jáse tó ń bi ọ̀sìn Ọlọ́run. Àní sáláì fi ọ̀rọ̀ Olúwa júwe ọ̀rọ̀ fúnra wa, kó má dàbí ìgbà tó ipá bọ̀rọ̀ ẹnu lásán, àbọ̀rọ̀ torí ara wa nìkan là wá ń sọ. Nípa báyìí ká wọnú al-Qur'an al-Karim. Ọlọ́run bá ń sọ nínú àyà kan nínú al-Qur'an pé wala tajhar bi salatika wala tukhafit biha wabtaghi bayna dhalika sabila. Olúwa bá ní bá ọba fẹ́ képo wọn Ọlọ́run, bá ọba fẹ́ ṣàdúà, kódà bá ọba fẹ́ kírun, la tajhar bi salatika wala tukhafit biha. Olúwa bá ní àyè kígbe. Ọlọ́run bá kì í sọba tí ò gbọ́rọ̀, Ọlọ́run bá kì í sọba ayáyá. Olúwa bá ní àyè lọ́gun òun Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. La tajhar bi salatika. Àṣejùnú èèyàn fẹ́ ń pò ń fẹ́ bẹ lọ́hun, ọmọ wa kígbe tí ọmọ fi ní ẹlòmíì la. Àbẹ́yàn ń sin lọ́hun ọba rẹ̀ nínú ilé tiẹ̀, ó wá fi máikrófóònù bọnu kára àdúgbò ọmọ gbádùn. Ọlọ́run ọba ní má ṣe bẹ́ẹ̀ o. Wala tukhafit biha. Àṣejùnú ọkù apá kejì. Wala tukhafit biha. Ọlọ́run láyé sí pé wọn Ọlọ́run ká máa wá jẹnu wúyẹ́wúyẹ́, kéèyàn ọmọ wí tí bó ti yẹ ká wí nǹkan jáde, kéèyàn ọmọ wí àṣetónù. Àpẹẹrẹ eléyìí lẹ́yìn tó kọ́mọ̀ láwùjọ tiwa kó bá yé wa ní o. Ká ṣàpèjúwe fúnra wa kó lè bá yé ẹnìkan ká ń bá wí ọ̀rọ̀ Ọlọ́run ọba ni. Ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ àwọn ìgbà míì báwọn kan bá láwọn ń kí al-Qur'an al-Karim, bóyá wọ́n wà lóde kan, bóyá wọ́n wà níjọ kan, ẹ̀ẹ̀kan rẹ̀ nìkan tí ó gba al-Qur'an mú báyìí ni kọ́dẹ̀ ẹnu rẹ̀ ò ní lọ òkè kò ní lọlẹ̀, yóò sì máa sí awawẹ́ ọ̀dàwẹ́ mẹ́ni ọ̀dàwẹ́ méjì. Nígbà ẹ bá fi wòkè tẹ́ wọlẹ̀ yóò ní ẹ tún máa mú mi òun ti kà á tán, ẹ sì rí i pé kọ́dẹ̀ ẹnu ò múfù, kò ṣeé ṣe fọ́mọnìyàn bẹ́ẹ̀. al-Qur'an al-Karim àáká ni. Nípa báyìí àpẹẹrẹ nìyẹn. Àìkígbe bàbá fẹ́ ṣàdúà. Olúwa sì ní wala tukhafit biha. Má tún wá máa wí sínú, má máa wí jẹ́jẹ́ dépò tá à ní gbọ́n tó ń wí. Eléyìí kí lálá fẹ́ fi ṣàpẹẹrẹ ni pé ká fi mọ̀ pàṣẹjù ń bẹ nú ẹ̀sìn, àṣẹ tó sì wà nínú ẹ̀sìn. Méjèèjì l'Olúwa ní kí á jìnà sí, gẹ́gẹ́ bá ti rí inú àyà yìí. Bẹ́ẹ̀ bá tún wọnú àyà míì tí ó tún júwe fún wa tá a fi gbọ́ yé pé bó ni àṣejù nínú ẹ̀sìn, bó làṣẹ tó nínú ẹ̀sìn. Olúwa bá ní wabtaghi fima ataka Allahu ad-daral akhirah wala tansa nasibaka minad dunya wa ahsin kama ahsana Allahu ilayk wala tabghi al-fasada fil ard inna Allaha la yuhibbul mufsidin. Wabtaghi fima ataka Allahu ad-daral akhirah. Ọlọ́run ọba nínú ta fún ọ láyé fi wá ọ̀run. Nínú ta fún ọ láyé ibẹ̀ náà ni o ti fi wá ọ̀run. Wala tansa nasibaka minad dunya. Àmọ́ mọ́ torí ipa ní ọwọ́ ọ̀run o, kó gbàgbé ìpín tiẹ̀ náà láyé. Àwọn ọ̀nà kan tún nìyẹn tọmọnìyàn fi ń ṣàṣejù àbí tí ń ṣe àṣetò. Àlàyé lórí eléyìí, Olúwa ọba ní kọ́mọnìyàn wá ọ̀run gẹ́gẹ́ báwọn bàbá wa ti máa wí nílẹ̀ Yorùbá, ayé lọ́jà ọ̀run nílé. Bó tilẹ̀ wù kéèyàn pẹ́ láyé tó, àwọn àgbàlagbà ní àápẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Òun ni òun làákà ìgbọ́dọ̀ prepare ibo lòun ó gbé lálìkìyámà.
òun lọ́lọ́run ọba náà wí fún wa pé àtayé ń bí ni o ti prepare lé rẹ̀ kalẹ̀ lọ́run ṣe sẹ́tẹ̀yàn fi gbádùn lálìkìyàmá àmọ́ o wala tansa nasibaka mina dunya àpé ọ̀pá ayé náà ti o káwá pé àníìdì nǹkan kan láyé àwọn ò níìdì àti jẹun àníìdì àti lo mọ́tò kọ́dà bá lówó ẹ̀ àníìdì àti wọṣọ tó dáa kọ́dà bọ́lọ̀ ń kẹwàá débẹ̀ ọlọ́run ló wọn ọ̀ràn ọbẹ̀ o àṣejù àtàṣe ètò ọ̀nà kan nínú ọ̀nà tí Al-Qur'ani fi júwe fún wa májọ jẹ́ páyé nìkan lọ́mọ ò ní ronú pọ̀ ń lọ bìkan tí ń jálì kìyàmá má sì wá jẹ́ pé nítorí pọ̀ ń wálì kìyàmá gbogbo ntọ́lọ́run ṣe ní ẹ̀tọ́ fún ọ láti fi gbádùn láyé olódéwọ̀ ọlọ́run ọba ní má ṣe eléyìí má ṣe tọ̀hún ní ti ń jáṣejù àti àṣetò nìyẹn lọ́nà kẹta Al-Qur'ani tún júwe ní ti ń sá àṣejù àtàṣe ètò fún wa níbi tọ́lọ́run ti ń sọ fún wa pé wala taj'al yadaka maglulatan ila unuqik wala tabsutha kullal bast fataq'uda maluman mahsura ọlọ́run ọba níbi ìnáwó níbi owó níná àṣejù lè wọ̀ àṣe ètò sì lè wọ̀ ọlọ́run ọba ní la taj'al yadaka maglulatan ila unuq má fún wọ́n márùn pé nǹkan kan ò lè jáde lọ́wọ́ yìí má yà hùn ní jẹ́ bẹ́ẹ̀ wala tabsutha kullal bast ọlọ́run ní má sì tẹ gbogbo ọwọ́ rẹ̀ lẹ̀ ìyẹn ni pé má jò ní nàá pa ẹ̀wù bá Al-Qur'ani ti ń pè láka ìwà lóríṣiríṣi ọ̀nà kọ́dà ń bi ń ta jẹ ń ta mu ń ta nà ń ta wọ̀ ọ gbọ́dọ̀ ṣàṣejù ó sì gbọ́dọ̀ ṣàṣe ètò bólúwa bá ti kẹ́ ọmọ jọ hàn lára rẹ̀ jọ hàn lára ẹbí jọ hàn lára ìyàwó jọ hàn lára ọmọ àmáṣejù Olúwa bọ̀ lọ́wọ́ sí o àwọn wọ̀nyí ni ìtọ́ka oríṣiríṣi nínú Al-Qur'an al-Karim èyí tí a fi mọ̀ pé ìjọ anabuwa Muhammad sallallahu alaihi wa sallam a kì í ṣe ìjọ aláṣejù bẹ́ẹ̀ a kì í sì ṣe ìjọ aláṣe ètò bí kì í bá ṣe pé ìjọ tí ó gbọ́dọ̀ wà ní àárín méjèèjì ni wá tí ọba wa rí báyìí kí á kẹ́nu hadith anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ká tún fi júwe ká fi mọ̀ nígbèsí ayé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ìtàn fi àkọọ́lẹ̀ rẹ̀ lélẹ̀ pé àwọn arákùnrin mẹ́ta kan wá bá wọn yàwó ànábì sallallahu alayhi wa sallam wọ́n wá ń bi wọ́n pé ẹ̀dàkùnrin ẹ̀sìn wo lànábì máa sìn bọ́ bá wà nílé irú òrùn wo ní máa kí lérò tiwọn wọ́n rò pé bóyá gbogbo òru lànábì sùn ìfi kírun ni kò rí bẹ́ẹ̀ wọ́n wá sọ fún wọn pé bá ànábì bá sùn yóò dìde níwọ̀nba yóò kírun yóò sùn njọ bọba dìde ńgbà kan yóò kírun bọba ṣe ńgbà kan yóò sùn wọn láwẹ̀ ńkọ́ wọn là nẹ́bí ìfijojúmọ́ gbàwẹ̀ yọ gbàwẹ̀ Monday yọ gbàwẹ̀ lálàmísì yọ gbàwẹ̀ ní 13 14 15 oṣù ńgbà táwọn arákùnrin yìí gbọ́ báyìí faka annahum taqaluha sẹ́nu tá nẹ́bí ń sẹ́nu wọn bá ń dára wọn nùdùn pé ẹ̀rí Ọlọ́run ti forí ẹ̀sìn ànẹ́bí jìn ànẹ́bí ọ̀lẹ́sẹ̀ ẹ̀rá wa ẹnìkan nu wọn lòun ò ní jẹun mọ́tàlìkì àmọ́ ó fi bá wọn gbogbo ojúmọ́ lòun ọmọ fi gbààwẹ̀ ẹnìkejì ní òun ò tún sùn mọ́ gbogbo alẹ́ lòun ọmọ fi kírun ẹnìkẹta lòun ọ̀tí ẹ̀ nífẹ̀yàwó mọ́ ní kúkúrú ńgbà tá ànábì gbúrò gbogbo ohun tí wọ́n wí yìí gbogbo ẹ̀ lànábì condemn sallallahu alayhi wa sallam ànábì lẹ́sìn kọ́hún àṣejù ti wọ̀ ọ́ ìnífẹ̀yàwó mọ́ kò bá mu èmi ò ní sùn mọ́ kò bá mu sùn ó kírun nígbà tó lọ́n bá rọ̀ ọlọ́run èmi ò ní jẹun mọ́kọ̀ bá mu jẹun ọgbà àwẹ̀ nígbà tó bá rọ̀ ọlọ́run.